Olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí, ìyún igbákejì ààrẹ àná tó ṣẹ̀ṣẹ̀ fipò sílẹ̀ lọ́dún kan àti oṣù bíi méje sẹ́yìn, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, ìyún ọ̀gbẹ́ni Babafẹ́mi Ojúdù là ń sọ nípa ẹ̀. Ó mà ti tú àṣírí ńlá nípa ààrẹ orílẹ̀‐èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nípa nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá náà ní ọdún 2007 tó sì fi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá tó fi jẹ́rìí ọ̀rọ̀ tí ó sọ náà. Ǹjẹ́ kí ni Babafẹ́mi Ojúdù kí ló sọ nípa Tinubu? Ló mà ní gbàrà tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóògbé Umaru Musa Yar'Adua tó di ààrẹ orílẹ̀‐èdè yìí lọ́dún 2007, ó ní ó yan Tinubu ní mínísítà fún ọrọ̀ ajé, ìyún Minister for Finance, tó sì ní ìjọba oníṣọ̀kan irú èyí tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe tó mú àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò tó mọ́ wọnú ìjọba ẹ̀, èyí tó jẹ́ kó sọ olóògbé Bọ́lá Ìgè di mínísítà lábẹ́ náà ní Yar'Adua fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni kò mọ eléyìí lásìkò tí Babafẹ́mi Ojúdù tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọkùnrin oníròyìn ìlú Ìbàdàn kan Edmond Obilo ní ọ̀sẹ̀ tó kọjá. Ní Babafẹ́mi Ojúdù jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni kò mọ̀ pé Yar'Adua fún Tinubu ní ipò mínísítà ọrọ̀ ajé, Minister for Finance. Ó ní lọ́jọ́ kan gẹ́gẹ́ bí àwọn ṣe súnmọ́ Tinubu pọ̀ ní Tinubu kan sọ fún òun wípé kọ́kí òun kú oríire nítorí pé òun lòún fẹ́ di mínísítà ọrọ̀ ajé fórílẹ̀-èdè Nàìjíríà. Babafẹ́mi Ojúdù ní níṣe lòun wo Tinubu lòun ní ṣó ti yá gbàgbé ìtàn ni. Ó ní ṣó ti gbàgbé pé bí wọ́n ṣe gbé Bọ́lá Ìgè tó jẹ́ olóṣèlú alátakò wọnú ìjọba PDP rèé kó tó di pé ẹ̀mí ẹ̀ ó bọ́ sọnù lójijì. Ó lóun sọ fún Tinubu lọ́jọ́ náà pé ṣó ti gbàgbé pé ọmọ ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria ACN ni àti pé òun tún la síwájú ní kí ló fẹ́ lọ ṣe nínú ìjọba PDP. Ọ̀rọ̀ yìí ó ní ó láwọn ń sọ lọ́wọ́ táwọn àjọ ń fà láàrin ara wọn tó fi ní Arẹ́gbẹ́ṣọlá ó wọlé lọ́jọ́ náà. Ó ní kété tí Arẹ́gbẹ́ṣọlá tó sì wọlé bá àwọn lẹ́nu ẹ̀ tó gbọ́ nǹkan táwọn sọ ló sọ fún Tinubu pé òdodo ọ̀rọ̀ ló ń ti sọ fún un kí Tinubu kó má ṣe lọ gba ara pọ̀ mọ́ ìjọba Yar'Adua, kó sì má ṣe gba ipò mínísítà tí wọ́n fi ń lọ ọ́. Ṣá o, Babafẹ́mi Ojúdù ó tún wá tú àṣírí pé ọ̀pọ̀ èèyàn ló rò pé bóun ò ṣe ṣàtìlẹ́yìn fún Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó ń ṣàtìlẹ́yìn fún Ọ̀ṣínbàjò pẹ̀lú bí òun àti Tinubu ṣe súnmọ́ra tó, pé bóyá àwọn ti dọ̀tá àwọn ń jà. Ó ní láìpẹ́ yìí tí agbẹnusọ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó ṣèyàwó fọmọbìnrin ẹ̀ tóun lọ síbẹ̀, ó yọ ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé pẹ̀lú bóun ṣe ti ń jà pẹ̀lú Tinubu kí lòun wá wà tó sì ní ìjà kọ́ làwọn ń jà. Ó ní táwọn gbàgbọ́ nú ẹ̀ làwọn jọ ń jà. Ó ní ìgbàgbọ́ òun ni pé Ọ̀ṣínbàjò ìlú kúnjú òṣùwọ̀n láti darí orílẹ̀-èdè Nàìjíríà ń ló jẹ́ kóun tẹ̀lé tí kì í ṣe pé nítorí kóun ti ń tẹ̀lé Tinubu tipẹ́ ni òun yóò fi ṣàtìlẹ́yìn fún un ní dandan.